Ẹ̀yin tèmi ẹ káàsán ní orí ìkànnì yìí a fẹ́ sọ̀rọ̀ lórí múvì tó ń ṣò lórí SANDRA OKUNZUWA TV tí àkọlé rẹ̀ jẹ́ OGUNMOLAGBE. Wọn ò pẹ́ nǹkan tí máa wo múvì yẹn ẹ̀yin tẹ́ ti wò OGUNMOLAGBE ó ń ṣò lórí SANDRA OKUNZUWA TV lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lọ wo múvì náà ẹ lọ wo nínú múvì náà láti rí Celiat àrí àti Sidi àrí tẹ́lẹ̀ àrí SANDRA fúnra rẹ̀ àwọn Yorùbá combine with English movie yẹn ni wọ́n sọ Yorùbá ń bẹ̀ wọ́n sọ English ń bẹ̀ àrí tẹ́lẹ̀ tó gbé àrí ìkẹ́ wá láti inú igbó ó ṣubú lulẹ̀ wá gbé wá láti inú igbó wá sí ọ̀dọ̀ ẹ̀ ó ń tọ́jú àrí ìkẹ́ pàtàkì àrí ìkẹ́ yá Celiat dẹ́fẹ̀ fẹ́ tẹ̀lẹ̀ ó nífẹ̀ẹ́ tẹ̀lẹ̀ ṣùgbọ́n ìtẹ̀lẹ̀ owó ọ̀dọ̀ Celiat ọ̀dọ̀ àrí ìkẹ́ tó jẹ́ SANDRA ìtẹ̀lẹ̀ ń wò ìtẹ̀lẹ̀ wá fi owó ẹ̀ ó wọ́n àrí ìkẹ́ lọ sílùú èyìnbó pàtàkì àrí ìkẹ́ dé láti ìlú èyìnbó ó ti wá rí pé òun àti ìtẹ̀lẹ̀ wọn jọ sí the same class mọ́ débi pé àrí ìkẹ́ wá lọ fẹ́ ọmọ ọba ìlú yẹn lárí ìkẹ́ wá lọ fẹ́ so nǹkan ò ṣáà ṣe dáadáa so ọmọ ọba ṣáà fi àrí ìkẹ́ sílẹ̀ wọ́n ṣáà lé àrí ìkẹ́ kúrò ní ìlú ìgbà tọ́mọ bá sọ pé òun ò fẹ́ mọ́ ẹ wo ẹ ṣáà lọ wo múvì yẹn fíìmù yẹn dùn múvì yẹn make sense SANDRA ló ṣe orí SANDRA OKUNZUWA TV lẹ ti máa rí wò ẹ lọ wò ó kẹ wá drop nǹkan tẹ bá rí ẹ wá drop review yín sí under post yìí ẹ ṣé gan ni.